ó mà wà lágbára báyìí o yẹ yín ojú mi ṣe rí oríṣiríṣi làwọn máa rí oríṣiríṣi làwọn máa rí o nígbà tí ẹ má bínú nígbà tá à ń sọ wípé bó ṣe ń ṣe nílẹ̀ wa èèwọ̀ bùnmí ni báwa ṣe ń ṣe ó yàtọ̀ sí báwọn Fúlàní ṣe ń ṣe àwọn pípù yìí wọ́n mọ̀ wípé àwọn Gádéǹgbé Fúlàní làwọn òǹṣara Yorùbá ẹ rí pé ìgbà tí ọ̀rọ̀ pé wọ́n gbóúnjẹ ọkọ̀ má gbóúnjẹ wá sílé àwọn kinní kan igbá kan ẹ̀rọ kan ó yẹ ká ti mọ̀ láti ìgbà yẹn pé àwọn pípù yìí kálukú kò sí wọn Nàìjíríà nǹkan tí ń jẹ́ wá sọ pé ṣe mọ̀ pé a ò kì í ṣe ara wa kálukú dá dúró lọ́tọ̀ọ̀tọ̀ ni àwọn náà dẹ̀ mọ̀ ìgbà tó mọ̀ kí ló dé tán fi kó wa papọ̀ tó fi wá sọ pé wọ́n Nàìjíríà ìgbà tó mọ̀ kí ló dé tán wọ́n fi jẹ́ ká pín because wọ́n Nàìjíríà yìí àwọn kan ń gbádùn jà wọn kan lọ ni now ìmọ̀ wá fi fídíò kan hàn wá fídíò yẹn ẹ má bínú fídíò yẹn ẹ rí tí àwọn tírélà tó máa ń gbé oúnjẹ wá lọ sọ́nà ìlú wọn yẹn wọ́n ṣe wá dé ojú ọ̀nà kan wọ́n dáwọ́ tírélà yẹn dúró gbogbo àwọn Haúsá yẹn dáwọ́ tírélà yẹn dúró wọ́n bẹ̀rẹ̀ sí ní kó oúnjẹ nínú ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní kó ọ̀gbọ́n ti sọ fún wọn pé ẹni oúnjẹ tó bá ti fẹ́ wọ ìlú wọn ẹ ṣàṣe kí ni ẹ máa kó kí gbogbo yín máa pín kẹ́ máa jẹ lọ́dọ̀ tiwa no be like that o tán bá dán rẹ̀ wò lásán ibi tí ẹ̀rù bà àwọn ọmọ Yorùbá dé nìsín tán bá dán rẹ̀ wò lásán ọlọ́pàá náà máa fi máa kó ogun wọn kàn máa tẹni tó wá wà ń bẹ àtẹni tí ò sí mẹ́lẹ̀ wọn máa ṣàkáàkiri àwọn pípé yóò máa ṣàyàn ìfẹ́ àwọn ọlọ́pàá gan ò sí ń bẹ̀ ọtún wá ṣe àwọn títí wọn tó jẹjẹjẹjà ṣe ní Lagos State àbí bọ́lá ń pè torí mi ò tiẹ̀ fẹ́ mọ̀ tó tún ní kọ́ ẹ̀dẹ́gbọ́n tún jẹjẹ tẹ́bà kí tó lọ sí ti Lagos State ẹ bá wo àwọn Yíbò rí àwọn bílọ̀ ní àwọn bọ́ ṣe ń fún gbogbo àwọn èèyàn wọn lóúnjẹ àwọn Yíbò nìyẹn o bọ́ ṣe ń fún àwọn èèyàn wọn lè ṣẹ́yìn lẹ́mọ́lẹ́ ti rí bọ́ ṣe ń fún àwọn èèyàn wọn lóúnjẹ ẹ wá wo àwọn ti Yorùbá kọ́ fún wọn ní búrẹ́dì 100 naira lásán aláì ẹgbàá ni bọ́n ṣe ń náwó fẹ́ lẹ́nìkan sọ pé àwọn Yíbò lè ẹ̀fà ṣe irú ẹ̀ bẹ́ẹ̀ ìbámu wá àràkọ́tà sọ pé wọ́n Nàìjíríà nìyẹn now àwọn Fúlàní wọ́n ń dá wọn dúró lọ́nà wọ́n ń gbọ́n gbogbo oúnjẹ gbogbo àwọn aráàlú rọ́ lọ sínú tírélà yẹn wọ́n ń kó gbogbo oúnjẹ tó wà ń bẹ̀ gbogbo oúnjẹ tó wà ń bẹ̀ wọ́n ń kó ta ló fẹ́ mú ìyẹn tírélà Dangote nìyẹn o Dangote yìí nìyẹn o ṣùgbọ́n àwọn tèkó wá nígbà máa ṣe wọ́n ní àwọn kọ́sítọ́ọ̀mù ní kí wọ́n máa fi 10,000 wọ́n máa fi gba 25 kg of rice ṣó yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó máa rí bẹ́ẹ̀ nígbà táwọn míì ṣe ìlú wọn dáadáa àmì tí àwọn míì ṣe sí tiwọn dáadáa kí n sọ wípé ìlú wọn kí n má sọ pé sí tiwọn náà ká sọ pé bóyá ń ṣàtì because lójú tèmi báyìí Nàìjíríà kan ti wulẹ̀ pín kálukú ti wulẹ̀ lọ lọ́tọ̀ọ̀tọ̀ kọ́kàn announce pé kálukú ti lọ lọ́tọ̀ọ̀tọ̀ ni because kálukú ń dá ṣe ìjọba ẹ̀ ní ìsìn ni àwọn Yíbò ní ìsìn wọ́n ń dá ṣe ìjọba wọn ọjà bá rí ọjà wọn tí wọ́n kọ́ fún àwọn èèyàn wọn tó tún fún wọn lóúnjẹ ọ̀fẹ́ àwọn tiwa bíi kan lọ àwọn kí ló máa ń pè wọ́n àwọn tó máa ń clear ọjà ní every Tuesday àbí every kí ló máa ń pè wọ́n lọ́jà ní Nàìjíríà bẹ́ẹ̀ yẹn àwọn ẹlẹ́lẹ́lẹ́ wọn lọ gbowó gbámúlé láǹtà ẹ̀ẹ́tún wá débẹ̀ ẹ̀tún wá kó gbogbo ọjà àwọn ẹ̀tún kó lọ àwọn ẹni náà máa san gbèsè ìjà ọ̀dà tó fẹ́ ṣe yẹn dà àwọn sọ fún yín pé wọ́n Nàìjíríà ò lè wọ́ọ̀kì kò lè wọ́ọ̀kì rárá àwọn yẹn ní tí wọ́n dá tírélà dúró wọ́n kó oúnjẹ wọ́n bọ́dọ̀ dọ̀rẹ́ wò ní ilẹ̀ Yorùbá tán ní pọlọ́pàá wọn lè dọ̀rẹ́ wò wọ́n pọlọ́pàá ní ọlọ́pàá wọn máa kó everybody àtẹni tó mọ̀ àtẹni tó wà bẹ́ẹ̀ àtẹni tó sì bẹ́ẹ̀ lọ́lọ́pàá wọn máa kó àwọn àtún Sunday oúnjẹ ìjọ ọ̀dà fẹ́ ṣe yẹn dà ẹ má jẹ́ kí ẹ má sọ pé ó ti rọ sọ̀rọ̀ ju kíní kan kíní ẹ jẹ́ ká sọ nǹkan tó wà ní jẹ́ ká mọ̀ pé yes wọ́n Nàìjíríà kọ́kọ́ gan ò sí mọ́ already wọ́n Nàìjíríà ti kú tipẹ́tipẹ́ ó ti kú tipẹ́tipẹ́ because ẹ rí pé tẹ́ bá wo àwọn àgbààgbà Fúlàní yẹn ní sẹ́ rí pé kálukú wọn ń dá sọ̀rọ̀ pé kí kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ bí fídíò 2 àbí 3 ìpè kí kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀
wípé wàhálà yìí ti pọ̀jù pé Tinubu ìjọba Tinubu wọn ti bàjẹ́ pátápátá tẹ́lẹ̀ náà already wípé kálukú máa lọ but still ẹ jẹ́ kí n kíyè síbẹ̀ mo ṣe tún padà bọ̀ ẹ jẹ́ kí n kíyè síbẹ̀ kí n fi fídíò yẹn wọ̀ ẹ̀yin náà máa ti máa rí fídíò yẹn ní background ẹ ti máa rí ní background máa wá padà wá tún play ẹ wá máa gbọ́ nǹkan tó ń sọ then ẹ wá rí bí wọ́n ṣe ń kó gbogbo oúnjẹ yẹn ẹ̀yin náà wá lọ wò. Ka gani yanzu nan dogarawa ne gashi mutane gaye nan ka gani taliya ce gaye nan round ce gaye nan suna iba ka gani da yawan mutane ba musulmai ba ne da yawan mutane ka gani musuluncin na ƙarya ne Allah ya gare dai ka gani sallan juma'a aka sako amma ga nan mutane bacci suke yi nan musuluncin ya zama na ƙarya ka gani ba imani ka gani ga nan nan dogarawa ne Zaria Kaduna State ga nan highway